Bàbá wòlíì ìsìnkẹ́ wájú rẹ̀. Ẹ bá mú. Bàbá wòlíì Ezekiel. Ọlọ́run ni o. Bàbá jáde ẹ̀kọ́ wọ́n pray fáwọn èèyàn náà. Ẹ̀kọ́ gbàdúrà fáwọn èèyàn náà. Orúkọ Jésù. Àmín. Ọlọ́run alágbára gba ọpẹ́ wa. Àmín Jésù. Ọlọ́run gba ìyẹn wa. Àmín Jésù. Dáríjì wa. Àmín Jésù. Wà pẹ̀lú wa. Àmín Jésù. Dúró tì wá. Àmín Jésù. Ọdún ìdí ọjà gbogbo wa. Àmín Jésù. Ọdún ìdí ó dùn fún wa. Àmín Jésù. Àti Ọlọ́run wọlé wa. Àmín Jésù. Agbára Ọlọ́run jọba. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín. 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 Kí lẹ fẹ́ sọ fáwọn èèyàn sà? Mo fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ ní sà. Olórin ni mí. Wòlíì dẹ̀tún ní bẹ́ẹ̀. Sà? Bá gbé sọ́dọ̀ wọn dáadáa. Kí lẹ sọ sà? Mo ní olórin ni mí. Mo fẹ́ káwọn èèyàn Wòlíì ni yín, wòlíì. Bẹ́ẹ̀ni. Wòlíì Ọlọ́run ní sà. Bẹ́ẹ̀ni. Dádì kí ló ṣe yín gangan? Kì í ṣe bẹ́ẹ̀ ṣe wà rèé. Kí ló ṣe yín? Àìsàn kan ló mú síkì díẹ̀ ni. Kí lẹ fẹ́ kán rìn yín lé lọ́wọ́ lórí gangan dádì? Èyí tí mo fẹ́ káwọn èèyàn ràn mí lọ́wọ́ lórí ni pé bí mo ṣe máa jáde táwọn èèyàn mọ̀ mí bí olórin. Bí ìránṣẹ́ Ọlọ́run olórin. Ẹ̀dẹ̀ jẹ́ bàbá wòlíì ní yín dádì. Bẹ́ẹ̀ni. Wòlíì ní yín, bàbá wa lẹ́jẹ̀. Ẹ wo bàbá wa ni wọ́n. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n. Nǹkan tó ṣẹlẹ̀ sí wọn ní ojú ọ̀nà ní ìrìn àjò. Wọ́n síkì díẹ̀, ẹni tó mẹ́ta mi ò rí wọn. Ọwọ́ wọn la dàgbà sí. Ẹ̀yin kan máa dá wọn mọ̀. Bàbá wòlíì Ezekiel Ọládìméjì. Bàbá ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n dẹ̀ kọrin. Wọ́n dẹ̀ tún jẹ́ wòlíì. Dádì ẹ jáwọn èèyàn mọ̀pọ̀ lórí ni. Olúwa mo ké pè ọ́ o. Olúwa mo ké pè ọ́ o. Mọ́sọ̀ mẹ́rìnlá abilikì pa wọn tó bí mi. Mọ́sọ̀ mẹ́rìnlá abilikì pa wọn ọmọ mi. Olúwa mo ké pè ọ́ o. Mọ́sọ̀ mẹ́rìnlá abilikì payà tó fẹ́ mi. Mọ́sọ̀ mẹ́rìnlá abilikì pa wọn òbí mi. Máa bí sùn jẹ́ yìí o. Máa pẹ̀ yìí jẹ́ sùn. Orin yín gangan nìyẹn. Ó yá. Máa fi sùn jẹ́ yìí o. Máa pẹ̀ yìí jẹ́ sùn. Mẹ́ra mu gàrí olóyọ̀kú o. Máa pẹ̀ yìí jẹ́ sùn. Mi ò gbà yẹn. Kọ́tà mi máa pàṣẹ lórí mi. Mi ò gbà yẹn. Èmi náà ò gbà. Ẹ tún kọ dádì. Mi ò gbà yẹn. Mi ò gbà yẹn. Mi ò gbà yẹn. Mi ò gbà yẹn. Kọ́tà mi máa pàṣẹ lórí mi. Mi ò gbà yẹn. Torí bàbá báyé ti tó kọlọ. Torí bàbá báyé ti tó kọlọ. Ẹ̀mí mímọ́ dákun gbà mí lọ́wọ́ wọn. Sórí bàbá báyé ṣe ń so kọlọ. Ẹ̀mí mímọ́ gbà mí lọ́wọ́ wọn. Gbà mí lọ́wọ́ wọn. Dádì ẹ tún kọ̀ mí sà. Ẹ tún kọ̀ mí dádì. Kí n kọ mí. Ìránṣẹ́ Ọlọ́run ni bàbá fún mi lówó. Kó má sọ mí dẹlẹ̀ yà. Jọ̀wọ́ wá fún mi lówó. Ọmọlé orí olówó ni mí. Bàbá wá fún mi lówó. Owó ń fi mí tẹ̀sí o. Jọ̀wọ́ wá fún mi lówó. Má dẹ̀sẹ̀ rú olówó. Ọmọlé orí olówó ni mí. Dádì. Yes. Àwọn èèyàn pọ̀ tí wọ́n ń wò yín. Yes. Á wù mí kẹ́ ẹ pray fáwọn yẹn. Bàbá ní ìpè gan sà. Ọwọ́ wọn la dàgbà sí. Yes. Ọwọ́ àwọn bàbá yìí mo lè sọ fún yín Bíbélì mi dà. Ọwọ́ wọn la dàgbà sí. We grew up in their hands. Bẹ́ẹ̀ nínú ìrìn àjò ayé, ìrìn àjò ó fìyàn báyìí. Mo gbìyànjú díẹ̀ fún wọn. Wọ́n tẹ̀ láwọn ẹlẹ́gbẹ́ wọn tí wọ́n gbìyànjú dáadáa fún wọn. But bàbá tún fẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n number 2. Daddy sick díẹ̀. Ìránṣẹ́ Ọlọ́run alààyè ni wọ́n sà. Wọ́n sick díẹ̀. Wọ́n wá ṣàgbé. But wọ́n wá fún ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ni bàbá ti ràn lọ́wọ́ ṣùgbọ́n tí wọ́n ṣe kí ni
Tàn mí lọ́wọ́. Wọ́n tí bàbá ti ràn lọ́wọ́ tí wọ́n rántí bàbá mọ́. Bàbá ti pray fáwọn bàbá ẹ sọ fúnra yín. Mo pray fáwọn èèyàn ní ọdún tó kọjá àjọ mẹ́ta ní Ọlọ́run lómi fún tọ́jú ọmọ lábẹ́ sẹ́yìnsẹ́ mi. Láwọn ọdún tó lọ sẹ́yìn nǹkan. Bẹ́ẹ̀. Àwọn èèyàn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo pray fẹ́ nìkan ń wá promotion ọlọ́dẹ fún. Ẹ pray fáwọn tó wò wá. Orúkọ Jésù. Àmín. Bàbá mímọ́ gbọ́pẹ́ wa. Àmín Jésù. Ohun tí òun wá kó tẹ̀ yín lọ́wọ́. Àmín Jésù. Àánú kọ bá yín gbé Àmín Jésù. rí síkàdáyà tó ní bàbá dábìá tó. Ọlọ́run ìjọ Àgbàlá débẹ̀. Ọlọ́mọ̀mọ́ mi ṣẹ́ra Mùsàn. Ọlọ́run àwọn abiyamọ kó gbàdúrà fún yín. Àmín Jésù. Àánú Ọlọ́run ńlá kó máa bá yín gbé. Àmín Jésù. Ọlọ́run Adémọ́lá kó máa sìn ín lọ. Àmín Jésù. 2025 ẹ̀ ní sunkún. Àmín Jésù. Ẹ̀ ní jíyà o. Àmín Jésù. Ìyá yóò ní jẹ yín. Àmín Jésù. Ọwọ́ yóò ní tẹ̀ yín. Àmín Jésù. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Bàbá mi, ẹ̀kọ́ bá ń gbà sọ́wọ́ náà. Ẹ gbà sọ́wọ́ bàbá, ẹ gbà sọ́wọ́. Ẹ̀kọ́ gba ilé sọ́wọ́ náà. Okay. Ẹ̀yin èèyàn wa. Yes sir. Ẹ wò àwọn tó nípèníjà ojú mẹ́ta náà wà níbí. Mẹ́mí ilé gbé mẹ́tẹ̀ẹ̀ta. Okay. Méjì tí mo fẹ́ gbé iná mi. Bá tó bá dé ọ̀la àbí Tuesday. Ọ̀gbẹ́lẹ̀ kẹta. Mi gbọ́dọ̀ má gbé bàbá wa yìí. Wọ́n nílò ìrànlọ́wọ́ gan. Wọ́n nílò ìrànlọ́wọ́ gan. Mo ti sa ipá tí mo lè sà. Mo ti try. Ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n o, wòlíì Ọlọ́run ni wọ́n o. Ọlọ́run ràn wọ́n lọ́wọ́ gan nípa ẹ̀bùn, ìríran, àṣẹ àtàdúà. Wòlíì Ọlọ́run ni wọ́n sà. Bàbá náà jẹ́ sí wa. Bàbá náà jẹ́ sí irú wa. Bàbá náà jẹ́ sí wa. Is a father. Ọwọ́ wọn la dàgbà síṣẹ́. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́, ohunkóhun tá a bá lè ṣe fún bàbá yìí. Wọ́n ti jìyà ìpè. Wọ́n ti jìyà ìpè. Àmọ́ jẹ́gá o. Mo jẹ́gá. Lọ́nà wo sà? Bí ká gbàwẹ̀, ká mọ̀ ní break. Kí a mọ̀ owó ná. Mo ti ń kọ́ tọ́ọ̀tì lọ. Tọ́ọ̀tì yẹn kí ìdílé tù. Mo kàn pàtì díẹ̀ náà. Pé tó bá dé, máa parí ẹ̀. Ẹ ti ń kọ́ ṣọ́ọ̀ṣì lọ. Ó kù díẹ̀ kẹ́ parí ẹ̀ wá pàtì. Mo wá pàtì pé tó bá dé. Dáàdì ṣe ní nọ́mbà ẹ ní fóònù tẹ̀ ń lò. Mo ní fóònù. Máńgò sọ̀rọ̀ wọn náà. Ìyá Michael pa nọ́mbà mi lórí. Wáìfù yín. Ẹ̀mí nẹ̀. O lè pe nọ́mbà bàbá lórí. Bẹ́ẹ̀ni àtàkáǹtì nọ́mbà wọn. Ọmọ wọn máa bọ̀, ọmọ dádì rè, ọdún jókòó sí gbọ̀n mẹ́rin. Díẹ̀. Ọmọ nọ́mbà wọn. Bẹ́ẹ̀ni. Ọmọ nọ́mbà wọn. Bẹ́ẹ̀ni. Ó yá pe nọ́mbà wọn sáyé. 082 27 37 76 77. Farabalẹ̀ pe nọ́mbà dádì. 082 27 37 76 77. Tún nọ́mbà wọn pè lẹ́ẹ̀kan sí. 082 27 37 76 77. Bàbá ṣé nọ́mbà yín ló pè yẹn? Nọ́mbà mi ni èyí tí mo lò tẹ́lẹ̀ ó ti bàjẹ́. Mo ṣẹ̀fẹ̀ gbà mí ní owó ni o ti jẹ́ ń gba èyí tí mo lò tẹ́lẹ̀ ń padà. Fóònù yín dà? Wọ́n ní sá. Ẹnà káwọn èèyàn rí. Wọ́n ní yìí sá. Tẹ̀ ẹ́ ṣé kò sí lórí ẹ̀ ni? Iná bẹ́ẹ̀ mi sá. Ẹ́? Iná bẹ́ẹ̀ mi. Ó ti máa pe nọ́mbà wọn báyìí tó máa lọ. Bẹ́ẹ̀ni sá. Ó yá tún nọ́mbà yẹn pè. 082 Dúró. 082 27 27 37 37 76 76 77. Èmi ti pè wọ́n báyìí. Bẹ́ẹ̀ sá. Mo ti pè wọ́n. Ó ti lọ. Gbé iná dé omi ẹ̀ máa gbọ́ tẹ̀sán. Apọ́tù. Sọ̀rọ̀ òkè. Hello sá. Ẹ́? Hello sá. Mo ń gbọ́ ọ̀rá. Tí mo fẹ́ ṣe pé mo nídìí owó díẹ̀. Bá a gbé sọ́dọ̀ wọn, kí lè lẹ́ẹ̀ ní? Mo dá okòwò kan sílẹ̀.
Ẹlẹ́ nílò. Mo nílò owó díẹ̀. Yes sir. Mo fẹ́ ra freezer. Mo fẹ́ ra bí ẹ̀rọ lọ́ta tí mo fi support sẹ́nsẹ́ díẹ̀. Torí àyè nǹkan support sẹ́nsẹ́ gan-an ó bí àjẹmí díẹ̀. Ẹlẹ́ fẹ́ ra freezer. Bẹ́ẹ̀ ni. Kí ló fẹ́ freezer ṣe? Fún ìyàwó yín. Kọ́ máa fi support iṣẹ́ ìránṣẹ́. Màmá sọ mínísítà kankan. Bàbá mo fẹ́ àwọn Ọlọ́run fẹ́ gbé àwọn èèyàn kan dìde fún yín tán máa fún yín lówó lóṣooṣù. Okay. Daddy sir. Yes sir. Bàbá ní wọ́n ṣe 50 years o. Daddy kí ni lẹ pé báyìí kí ni èjì báyìí. By now I'm now 55. 55. Bàbá ni wọ́n o. 55 ni wọ́n báyìí. Àgbàlagbà ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n. Wọ́n dẹ̀ ti ń ṣiṣẹ́ Ọlọ́run kí irú wa ètò gbọ́njú. A bá wọn lẹ́nu ẹ̀, a gbọ́njú bá wọn lẹ́nu ẹ̀ ní. Àwọn yẹn ti ń pè wọ́n gbé bẹ́ẹ̀. Now, wọ́n ti iṣẹ́ ìrànṣẹ́ irú wa yìí, a gbọ́njú bá wọn lẹ́nu ẹ̀ ní. Bẹ́ẹ̀ni. Ẹni bàbá fáyìn ẹlẹ́fẹ́ ra pírísà fún ìyàwó yín àbí? Bẹ́ẹ̀ni. Ṣé wọ́n bí? Wọ́n sì bí. Ẹ fẹ́ ra pírísà fún ìyàwó yín? Bọ́dọ̀ fẹ́ ra ìrọ̀wọ́ lọ ta bẹ́ẹ̀ mo fẹ́ ra dẹ́nìwé ti bàjẹ́. Mo fẹ́ mọ ta késẹ̀tì gbogbo ẹ̀ kankan. Ẹ lè mọ ta késẹ̀tì bàbá. Ẹ lè mọ ta késẹ̀tì àti ẹ̀gbọ́ ṣẹ́rí bàbá. Ẹ̀rọ ọlọ́ta àti pírísà yẹn ṣì dá. Kíyàwó yín máa ta nǹkan tútù. Kó dẹ̀ máa lọ́ta. Ẹ̀yin iṣẹ́ ìrànṣẹ́ tọ́lọ́ ń pè yín sí ni kẹ́ máa ṣe. Tíyàwó yín máa ń ta nǹkan tútù tó dẹ̀ ń lọ nǹkan ata. Ó máa easy fún. Nǹkan tó bá jọ máa easy fún. Ẹ gbọ́ mi sà. So àwọn èèyàn ẹ máa pray fáwọn èèyàn kan. Bẹ́ẹ̀ ṣe jágbàlagbà ìtẹ̀lẹ̀ nípè níjà ojú. Àwọn kó máa fún yín ní owó oúnjẹ lóṣooṣù. Ẹni pè níjà náà, ẹni pè níjà Ọlọ́run gbé àwọn èèyàn kan dìde fún yín. Èrò pọ̀ tó mú wà nílé sà. Dádì ẹ kàn sọ fún àwọn èèyàn pé lórúkọ Olúwa ẹ nílò ìrànlọ́wọ́ kan ṣàánú yín. Ẹ̀yin èèyàn mi gbogbo ní Nàìjíríà àti ní gbogbo àgbáyé ẹ ṣàánú ọmọ kékeré yìí o. Ẹ sọ ọmọ kékeré o. Èmi ọmọ yín Ìsíkẹ̀ Ọlájúméjì ẹ ràn mí lọ́wọ́. Ẹ tún sọ bàbá. Ẹ ṣàánú èmi Ìsíkẹ̀ Ọlájúméjì ẹ ràn mí lọ́wọ́ gbogbo ẹ̀yẹ èèyàn káàkiri àgbáyé. Mi ìfẹ́ máa ṣàgbé mo fẹ́ mójútó sẹ́ ìkíríà tó mo fẹ́ ṣe délé mo dẹ̀ fẹ́ ṣe dé ìjọba ọ̀run. Kí lẹ sọ̀tà? Mo fẹ́ ṣe délé mo fẹ́ dé ìjọba ọ̀run. Mi ìfẹ́ gbọ́ ohun bákan. I don't know you. Bàbá àánú ti dé. Amen. Ẹ tún nọ́mbà yín pè kẹ́ wá pe àkáǹtì yín. Farabalẹ̀. 27 37 76 77 30 24 97 58 77. Prophet Ezekiel. Adékúnlé Ezekiel Prophet Ezekiel Adékúnlé Ọlájúméjì. Àkáǹtì mi. Mo ń bọ̀ ẹ kọ́ pé nọ́mbà yín náà. Nọ́mbà yín. 27 27 37 76 76 77 27 37 76 77 account 30 24 mi. Yeah, 97 30 24 97 58 77 báńkì o. First Bank of Nigeria. Orúkọ wo ló máa gbé wá? Adékúnlé Ezekiel Ọlájúméjì yóò gbé wá. Adékúnlé Ezekiel Ọlájúméjì ló máa gbé wá.
tún nọ́mbà yẹn pé kó tún àkáǹtì náà pè. 27 37 76 77 30 24. Farabalẹ̀ obìnrin ìwọ lọmọ wọn ìwọ ni first born wọn. Bẹ́ẹ̀ni sà. Ẹgbọ́n ṣe first born yín lè dábàá. Láàrin. Lára mo mọ̀ mo ń bí lèrè ni. Bí wá síbẹ̀ ó ní first born yín. First born bàbá rẹ̀ Lára lórúkọ ẹ̀. Ó yá tún nọ́mbà tá a pè bàbá sí tún nọ́mbà yẹn pè. 27 37 76 77. Again. 27 37 76 77. Again nọ́mbà àwọn again. 27 37. Ń bolo 27. 27 37. 76 77. Nọ́mbà bàbá ni 080 27 37 76 77. Nọ́mbà bàbá nọ́mbà tẹ́ pè wọ́n sí bàbá ìránṣẹ́ Ọlọ́run wòlíì Ezekiel Adékúnlé Ládìméjì 080 27 37 76 77. Ó yá pé àkáǹtì nọ́mbà wọn. 30 24 50 97 58 77. Again. 30 24 97 58 77. For the last time, Eyawo. 30 24 97 58 77. First Bank. First Bank of Nigeria. Adékúnlé Ezekiel Ọládìméjì. Ìjọba wa nù. Àkáǹtì bàbá lẹ́ẹ̀kan sí oní 3024975877. First Bank Adékúnlé Ezekiel Ọládìméjì. Bàbá àṣẹ ni mo fẹ́ kẹ́ pasáyé àwọn èèyàn báyìí. Àwọn jẹ́ ọ̀pọ̀lọpọ̀ òun mọ̀ pé ìpè ń bẹ̀sà. Wòlíì ni bàbá o ìṣe Ọlọ́run. Nípa mídẹ̀mọ̀ àti àṣẹ ìpè. A kọ́ pé àṣẹ ní àṣẹ, ẹsẹ̀ ní ẹsẹ̀, amúní, amúlọ́hùn ó ti di àṣẹ. Mo sọ nípa ìpè orí mi, ìpè màmá mi amúsàn, ìpè bàbá mi, Isaac Ọláwálé amúsàn ni mo fi sọ̀rọ̀ pé láti òní lọ ọ̀pọ̀ ènìyàn tó wò wá ẹ mà ní tọ́ ọjọ́ káyà yé o. Àánú ọlọ́pọ̀ bàbá yín gbé Jésù Olúwa wa. Àṣẹyìn òjì bá ń lọ. Dádì níṣẹ́jú kan ọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn níṣẹ́jú kan ọ̀rọ̀ Ọlọ́run fún wọn. Ọ̀rọ̀ Ọlọ́run fún wọn níṣẹ́jú kan ni à ń pè ní ìlọ́ra nínú ìrìnàjò ayé. Nínú ìrìnàjò ayé nígbà míì tí èèyàn máa ń lọ́ra ṣe nǹkan Sátánì máa ń búlọ́ọ̀kù èèyàn máa mi tí ò dáa. Ìyàwó Lọ́ọ̀tì aya Lọ́ọ̀tì ọlọ́ra ó dẹ̀ di ọ̀wọ́n ayíyọ̀ ó mọ̀ bìrìkìtì. Ẹ̀yin ará mi ní Olúwa ẹ jọ̀ọ́ ẹ mọ̀jà mọ̀ bí lọ́ra tó gbó nǹkan gbogbo tá a bá ń ṣe pátápátá káwọn ṣe kán torí ilé ayé tá a wà yìí kò dúró dẹnìkan ń lọ ni ń sá eré ni ohun tí mo mọ̀ ni pé bí ẹ bá gbọ́ ọ̀rọ̀ náà tó tẹ ẹ bá mú lò tẹ ẹ bá ya kankan tẹ ẹ bá ṣe kankan kámákámá tẹ ẹ bẹ ń ṣe àwọn èèyàn mọ̀ wípé èèyàn lélẹ́yìí tó náà ẹ̀yin ọmọ Ọlọ́run mo fi Ọlọ́run bẹ̀ yín káàkiri àgbáyé ẹ má ní ìlọ́ra àmín ìlọ́ra àmọ́ kó báyìí nínú àjò ó sọ ìyàwó Lọ́ọ̀tì di ọ̀wọ̀n iyọ̀ nínú ayé ó ń bẹ ní ibi tó di ọ̀wọ̀n iyọ̀ sí báyìí àwọn tó lọ Jerusalem wọ́n sọ fún èmi kan tó kọ́ káyì pé ibi tó di ọ̀wọ̀n iyọ̀ bàbá àwọn tó dókòó lẹ́gbẹ̀ẹ́ mi náà pàtó Gabriel ni wọ́n la mú kàn àwọn náà ti lọ sí Jerusalem wọ́n ti dé kọ́lọ́hún máa wà náà lọ kọ́lọ́hún fún àwa náà ní owó ká lè lọ. Ṣé ẹ lọ bàbá? Ṣé ẹ lọ Jerusalem? Amen. Mo ní ṣé ẹ máa lọ?
tí n bá